Okay. So why should we hire you? Sir, having gone through my CV, so I believe you know what my level of experience is. And considering the experience I had while on campus as an undergraduate and during my industrial training year, I believe I am the best candidate for this job. Okay. So what are your salary expectations? Sir, you know, you should be able to rate my worth with my CV. So, and considering my level of experience, the experience I've gathered over the years, you should be able to know what I want, and at the same time, you know what the job worth. So, you should be able to make a balance in between and give me a good rate, sir. Ǹjẹ́ wá like aṣọ ẹ̀? Ó fine. Ó fine. Mo like ẹ̀, ó fine dáadáa. Èló wà lẹ tà fún mi jálẹ̀? Àǹtí mi kò dín ní 5,000. Ẹ dínwó ń bẹ̀ fún mi, mo like ẹ̀ gan. Ẹ wò Ẹ dínwó ń bẹ̀ fún ṣe mi. ojú orí yìí tó 150 ni mo jẹ lórí ẹ̀. Ó lọ ńlẹ̀ ni. Ó tọrọ mo sọ fún yín. Mo like ẹ̀, ó fine. Ó fine. Ẹ tà fún mi, ẹ tà fún mi. Ẹ tà fún mi, ẹ mọ̀ pé kò sówó ń ta. Ìgboro rẹ́rìn nísìnyí. Kò wá dá kí mi Ẹ tà náà fún kí mi. n wá rajà kí n má jèrè bẹ́ẹ̀. Ẹ wò mo ti mọ iye kọ́sítọ́mà mọ́ ni tẹ́ bá ti tà fún mi. Tẹ́ bá ti ń bọ̀ ní Màámi ẹ kúlé. ọkọ mi káàbọ̀ báwo ni Dáadáa ni. mo ń bọ̀ tuntun ní ọdún jẹ́ ń sáré dá kọ́sọ́mà lóhùn. Kí lẹ sọ mọ́ mi, èmi gan ní Àǹtí. time. Tí ò bá ti gbàǹgbà yẹn, mo fẹ́ rà tí mi bá ní rà mí Ó dà- níyà sí bíbá ó dẹ̀ yìí, mú ẹ tà fún mi. 500 níbẹ̀. Rárá mọ́ mi, ẹ tà fún mi. Ẹ tà ṣé kí n máa lọ? Ó dáńgbà tó bá rí bákan náà. Tó bá rí bákan náà ẹ má gbàgbé D9 ṣó ti yẹ kó sáńtó lè ta bẹ́ẹ̀ fún yín kò sí ilé là ń jẹ lórí kíní. Wo ọkọ mi. Ọkọ mi kó àtàrò báwo ni. Ẹ wò màámi, dáadáa ni. Ọkọ mi kí ló ṣẹlẹ̀ ojú yóò pè yàn wá jẹun. Báwo níbi tó lọ. Màámi, ẹ wò, kí n má parọ́ tán. Bákan náà lọmọ ṣorí o. Ìbàdàn challenge Ìbàdàn challenge Ìbàdàn lé oríyànlé challenge Ìbàdàn ní sísá Ìbàdàn brother Ìbàdàn 150 lọkọ 1,500 lọkọ 1,500 lọkọ Ìbàdàn challenge Ìbàdàn send lọ ni Ìbàdàn one more chance Ìbàdàn brother send lọ ni Ìbàdàn ayọ̀lẹ̀ 1,500 mọ́tò Ìbàdàn ẹnìkan Ìbàdàn challenge Ìbàdàn 1,500 Ìbàdàn. We should want to. 1,500 lọ́ọ̀ pẹ̀lú 1,500 Ìbàdàn o ti ṣe tán o ti yá Ìbàdàn wọlé pẹ̀lú ọmọ ìdánù dúró. Ìbàdàn one more chance Ìbàdàn ẹnìkan Ìbàdàn sẹ́lọ̀ ní ẹ̀gbọ́n Ìbàdàn. mo gbé nìkan tuntun ibi fáfójú oró ń rè ìsàlẹ̀ àbàtà ń rè tán lílẹ̀ mọ́ ní bíbí ẹ wọlé ayò ẹ wọ ọmọ amọ̀mọ̀ kì í bálé ayò láìkún ẹ wọlé ayò ẹ wọre gbogbo.
nílé ṣàlàbàtà ń rè kan rílẹ̀ ọmọ ní bíbí. Ìyá wa Ifá ń sọ fún wa pé ọmọ yín yìí yóò rìnrìn àjò, ó gbọ́dọ̀ rìnrìn àjò láti wá èkejì rẹ̀ kàn. Ó dìgbà tó o bá wá ẹlẹ́kejì rẹ̀ kàn, òun lẹ́jọ́ àyànmọ́ yín jọ tòrò mọ́ra wálé ayé, tí wọ́n bá wá jọ ní àjọṣepọ̀, ìgbà yẹn ní òtò orílẹ̀ ayé gbé. Ẹ jọ bàbá, kálẹ̀ ní kejì tẹ́ ń sọ yìí àti pé níbo ló ti máa rí? Ifá ò ṣàlàyé ju tí mo sọ fún yín lọ. Tífá wí mo wí hùn. Bàbá, ẹnì kejì tí Ifá ní kí n wá lọ ìrìn àjò yìí, ibo gan-an ni mo máa wá lọ? Àti wípé tí mo bá rí, báwo lèmi ó ṣe mọ̀ pé ẹnì kejì tí Ifá ń wí ni? Ó dáa fún ọ. Tífá wí ni pé ṣàgbìyànjú kó wá kàn. Tó bá rìnrìn àjò, tó bá pàdé ẹnì kejì rẹ tẹ́jọ yàn pín, ara ó fún ọ, ara ó sọ̀rọ̀ fún ọ. Àti pé tó bá tásìkò àti gbọ̀nsẹ̀, ẹnu fùrọ̀ ó là. Ẹ bá mi tẹ àpèjúwe ọ̀nà ránṣẹ́, mi ò ní pẹ́. Mo ò lè pẹ́ rárá, ẹ fọkàn ara yín balẹ̀. Mo ti ń bọ̀ nísìn, mo ti ń bọ̀. I say open your bag. How are you doing, gentlemen? I'm fine. Kí ló wà ní báàgì? Aṣọ mi ló wà mí. Ṣẹ́gun tí ń bọ̀. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, mo travel wá rí ọ̀rẹ́ mi níbí báyìí, ṣó ti yé yín. So aṣọ mi ni gbogbo nǹkan tó wà níbí, kò sí nǹkan kan rẹpẹtẹ. Ṣé ọ̀nà ṣe? Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Bí báàgì ẹ lè. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mi tí màá ṣiṣẹ́ torí ẹ̀ náà mo ṣe wá bá kó lè ràn mí lọ́wọ́ láti wá iṣẹ́, ṣó yé yín. Jẹ́ o fóònù. Bẹ́ẹ̀ni. Ọ̀gá mi ọmọ pẹ́ lọ́wọ́ yìí. Òun wáṣẹ́.
eléyìí ti Ó gbọ́ ń ladú ọgá fóònù bá. mi. Ọ̀gá mi. bàbá àgbà ni bọ̀bọ̀ yìí o wo fóònù tó ń lò mẹ́ẹ́n. Irọ́ ṣé ẹ mọ̀ kọ́ ẹ jẹ́. Àlàyé wa. Ó ò lè sọ pé òun wáṣẹ́ pẹ̀lú irú fóònù yìí. má wá ìwà see we are not here for play. Irọ́. Wait, calm down àjọ wà ni ṣé o understand. ok já wa tán kí ló fẹ́ ṣe fún wa kí ló fẹ́ ká ṣe. Iṣẹ́ mi lè pa bí mo ṣe Ọ̀gá mi wà. ẹ jẹ́ ń bá àbọ̀ yìí sọ̀rọ̀. Òun lè lè máa tẹ̀sí fún ẹ ó ti yẹ. jẹ́ kó máa. Òun rè night kid wà ń bẹ̀. Kò síbi tí mo ti fẹ́ ṣe àníbi tí màá ṣe yóò yẹ kó Ọ̀gá mi yẹ ẹ yín. bá àbọ̀ ṣé yìí bọ̀bọ̀ sọ̀rọ̀. fẹ́ máa wá ìwà ni. Mi ẹ bá ìwá ṣé ìṣe. alẹ́ chingom bòjú kí ló ṣẹlẹ̀ báyìí náà kí ló dé. Mú fún yẹn wá. Ọ̀gá mi bọ̀bọ̀ yóò fẹ́ ṣe nọ́mà. Àlàyé wa. Ṣé Mùtẹ́mù ló pa wa ni? Wo fóònù tó ń lò náà ọ̀dẹ̀ náà ń wáṣẹ́. Farabalẹ̀ ojú mi dáadáa wojú gbogbo wa ọmọlúwàbí jọ ni wa ṣé ìgẹ̀t Oyè mi. kọ̀nsẹ́tù wa kọ́ńkàlùkù máa lọ Sàkátì. so o ní problem but tó bá ṣe bí ìgbà tó fẹ́ fọ́. Tó bá ṣe bí pé ó wà lẹ̀ náà. sori kọ̀nsẹ́tù ti wà. ṣó máa ṣẹ́sùn wá ń bí báyìí àbí ká kú máa lọ station. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n pe ọ̀rẹ́ mi tí mo wá sọ́dọ̀ rẹ̀ kí n sọ fún un kó lè wá. O fẹ́ pé èèyàn fáwa. ó mọ èèyàn. Bẹ́ẹ̀ yẹn kọ́. ẹ mọ̀ kan ó fẹ́ pè. Ó mọ èèyàn ni ọ̀gá mi. ìyẹn náà wà òkè. Tàbá dé station àwa bá yẹn. Ó mọ èèyàn ni ó mọ èèyàn. Àbókí. Káàbọ̀ sí Ìbàdàn. Pẹ̀kẹ́lù. Mo gbédè. Wo, ó ti sú mi. Bí ti báwo? Rí pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lónìí, èmi ò lérò wípé ìrìn àjò mi sílùú Ìbàdàn yìí yóò ṣèso rere kankan. Hábà. Kí la gbé kí lo jù? Ìwọ ló tún sọ yìí. Má ronú báyìí. Sábàbí lásán ni nǹkan tó ṣẹlẹ̀ lénìí jẹ́. Ẹni tí ò lè ṣẹlẹ̀ sí i, pàápàá jùlọ téèyàn bá jẹ́ ọ̀dọ́ lórílẹ̀-èdè. Ọ̀rọ̀ ọlọ́pàá ló wá ń pọ́n tó yìí. O rò bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bẹ́ẹ̀. Ṣé o mọ̀ wípé tí kì í bá ṣe ìwọ tó wá gbà mí sílẹ̀ ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, akátá wọn ni mi ò bá sùn lálẹ́ yìí. Ìyẹn ò dẹ̀ tí kan ti owó tó ná láti gbà mí sílẹ̀ lọ́wọ́ wọn. Ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pówó lásán ló jẹ́. Tí ò tiẹ̀ lẹ̀mí lọ. Wò ó lọ́fọ̀ọ́kan ẹ balẹ̀. Ìrìn àjò ẹ sílùú Ìbàdàn á so èso rere. Ìbàdàn dùn gan-an. Wò ó dákẹ́ àròyé dà. Pẹ̀kẹ́lu eléyìí náà tí a bá dẹ̀ délé àmọ́ wá nǹkan gidi jẹ. Jẹun gidi. Ọlọ́run jọ kúrò sùn bẹ̀ lónìí. Sọ́ọ̀lì ríro eléyìí jẹ́ ń bẹ̀. Àpé o rẹ́rìn-ín, mo sọ kò lè rẹ́rìn-ín, ó yá rẹ́rìn-ín. Rẹ́rìn-ín. Ìkòkò tí ó jata ìdí rẹ̀ á gbóná. Bẹ́ẹ̀ sì ni ọmọ tí ó bá ga dandan ni kí ẹsẹ̀ rẹ̀ ò tínrín. Bọ́wọ́ ẹni ò bá sì tí ì tẹ ikú dà àìbéèrè ikú tó pa bàbá ẹni. Àmọ́ bàbá, tó bá dàbí ẹni wípé ìrìn àjò àti gba ikú idà yìí ó fẹ́ kọjá agbára ẹni ńkọ́. Àforítì àti ìfaradà là á fi ṣẹ́gun nǹkan bẹ́ẹ̀.
Àbógí. Bóyá ni, o ti jí? Ó ti jí o, ó máa ṣe omi àná. Ó kó àgbálẹ̀. Tọ́pẹ́. Ṣé o sùn dáadáa? Àfi bí ẹ̀fọn. Ó dáa bẹ́ẹ̀ náà. Bó wá ni, sára lè. Ó ṣe bẹ́ẹ̀ ń fẹ́ rẹ̀ ra díẹ̀ o. Bí gbogbo ara mi ṣe ń ṣe mí gan tí ẹ yé mi. Ṣé ló dàbí ẹni pé gbogbo ara kan ń wó mi bákan. Ṣé wàá mọ́lẹ̀? Èwo lélẹ̀? Jẹ́ kí n kọ́kọ́ lọ gbé ilé ìlú ra náà kó tiẹ̀ lè fún mi lókun àtàgbára. Ìyẹn náà dá. Àbí ìwà kúkú lọ sílé ìwòsàn? Ìyẹn náà dá. Ṣáà tètè torí mi ò ní pẹ́ máa lọ fi iṣẹ́ o. Kò burú. Doctors. Ó dàbí ẹ pé a ti pàdé rí. Mo rò bẹ́ẹ̀. Mo rántí a ti pàdé rí lánàá ní challenge tájọ wọ mọ́tò tó sọ pé kí n bọ́lẹ̀ o. Eré ọ̀fẹ́ wàhálà bóyá kẹ́yìn méjì ò bọ́lẹ̀ kí n gbèrò mi ẹjọ́ torí Ọlọ́run. Ẹ mọ̀ nǹkan. Jẹ́rí èmi ni mo kọ́kọ́ náwó fún yín. Ibi tí mo dẹ̀ ń lọ ojú ń kàn mí, ẹ jẹ́ ká máa lọ. Bóyá òní kó bọ́lẹ̀ tí ò lọ síbi tí mò ń lọ. ọ̀rọ̀ yìí ò le, mo ń kánjú ju gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí lọ. Bóyá kọ́ bọ́lẹ̀ sanwó fún yín, ẹ má wulẹ̀ gbèrò kankan mọ́ mi. Ẹ sanwó gbogbo. Ẹ má wulẹ̀ gbèrò kankan mọ́ mi. Máa gbọ́ nǹkan tó ń sọ, kémi bọ́lẹ̀. Èmi ò níbi tẹ́mi ń lọ àbí. Bàbá yìí ló bá lọ́rọ̀. Ẹ̀gbọ́n bó ti rí báwọn bọ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ kẹ́ ẹ tilẹ̀kùn kí wọ́n ẹ ṣàṣanwó. Ẹ má gbèrò mọ́ mi, màá sanwó fún yín. Ẹ bọ́lẹ̀ ẹ bá tilẹ̀kùn ẹ dá mi lóhùn. Eré ọ̀fẹ́ wàhálà ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ ẹ dáhùn, mò ń kánjú ẹjọ́. Sọ pé kí n bọ́lẹ̀ o pé ìwọ nìkan ló fẹ́ dá gbé mọ́tò o kémi bọ́lẹ̀ o ti rántí. Mo rántí ẹjọ́ àná yẹn ojú ń kọ́ mi àti wípé ẹnìkan tún múnú bí mi lé ẹjọ́ ẹ má bínú. Èmi náà ń wò nígbà tí ò ń ṣe pé a mọra rí láti fi kọ́kọ́ tó wá di pé à ń kanra mọ́ra wa. Ẹ ṣáà má bínú, mo kì í ṣe irú èèyàn bẹ́yìn kan tó ṣẹlẹ̀ ló jẹ́ kí n máa ṣe bẹ́yìn ẹ má bínú. Tó bá wá dìgbà míì tírú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ èèyàn máa ń na sùúrù sí ni ṣó yé yín. Ó ti yé mi lẹ́ẹ̀kan sí ẹ má bínú ẹ jọ̀ọ́ mo kì í ṣe irú èèyàn bẹ́yìn. Doctor's office right. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá ti lọ sísàlẹ̀ bẹ́yìn apá àlàáfíà yẹn yàrá tẹ́ máa kọjá kan ọmọ doctor's office bẹ́ẹ̀. Ẹ ṣé ó dábàá. Kí ló ń lé ẹ léré? Ẹni tí mo sọ fún ẹ lánàá wípé mo kanra mọ́ nínú mọ́tò títí tó fi sọ̀kalẹ̀ mo máa pàdé ẹ nísìn nínú hospital wa ń bì. Kí ni ẹ wá ní ṣe pẹ̀lú eré tó sá wọlé? Ó rántí mi ó dá mi mọ̀ dáadáa. Báwo ló ṣe jẹ́? Kò yé mi náà o àmọ́ mo ti bẹ̀ o mo bẹ̀ dáadáa ni. Wo ó dáa bó ṣe bẹ̀ kó má lọ máa fojú èèyàn burúkú wò ẹ́. Àbí o nǹkan tó tiẹ̀ ṣe mí ní kàyéfì ni wípé bí a ṣe pàdé. Dẹ́gbẹ́ náà àbó tún fẹ́ bá a sọ̀rọ̀ ni. Kí wá lórúkọ ẹ? Ibi tí mo ti kókù ni ẹ mi ò rántí béèrè orúkọ ẹ. Tó bá ti béèrè orúkọ ẹ ọkàn mi ò tiẹ̀ lọ síbẹ̀ àti wípé èmi gan rántí ṣàfihàn ara mi fún un. O ò ṣe bí ọkùnrin rárá, o ò ṣe bí ọkùnrin. Sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé bó ṣe jáde tó tẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí pé kí n má bínú nǹkan tó ṣẹlẹ̀ kíá ó ti nawọ́ ọ́fíìsì dókítà sí mi. Pàtó sì jẹ́ pé nǹkan tó gbé mi lọ síbẹ̀ lèmi náà bá fi ń lọ. Báwo la wá ṣe fẹ́ mọ̀ èyí tó jẹ́ ní gbogbo àwọn nọ́ọ̀sì rẹ̀?
Nọ́ọ̀sì pọ̀ ń bẹ́ẹ̀. Kókó. Báwo ni? Káàárọ̀. Dúró, ṣé àdúgbò yìí ló ń gbé? Bẹ́ẹ̀ ni, àdúgbò yìí ni èmi ń gbé. Ìwọ ńkọ́ kí ló ń ṣe lágbègbè yìí àbí ṣàdúgbò yìí ni ìwọ náà ń gbé ni? Àdúgbò yìí lọ́dọ̀ tèmi náà. A jẹ́ wípé òótọ́ ni ọ̀rọ̀ àwọn àgbà tó sọ pé tá a bá sọ̀kò sọ́jà, àbára ilé ẹ ní. Jìmí lórúkọ mi. Olúbùnmi lórúkọ ti tèmi. Olúbùnmi. Olúbùnmi, kí ló ń ṣe nírọ̀lẹ́ òní? Mi ò ṣe nǹkan kan ní ìrọ̀lẹ́. Mi ò lọ bí iṣẹ́ lẹ́yìn. Mi ò ṣe nǹkan kan. Tí mo bá wá sọ wípé ká jọ jáde ńkọ́? Ó dáa, kò sí wàhálà. Dúró. Bùnmi, màá rí ẹ nírọ̀lẹ́. Ó dàbọ̀. Irú iṣẹ́ wo ni ìwọ ń ṣe? A máa ṣe ń wojú Ọlọ́run mà ni. Ọ̀rọ̀ iṣẹ́ yẹn gan-an ló gbé mi wá sí ìlú Ìbàdàn. Èmi náà dẹ̀ ti gbìyànjú díẹ̀ lẹ́nu ìgbà tí mo dé sílùú yìí o. Ó kàn jẹ́ pé kò tíì bọ́ sí mi. Ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè yìí ṣá, àfi kí Ọlọ́run ó ṣàánú wa ni o. Ṣùgbọ́n téèyàn ò bá ti dáwọ́ ìgbìyànjú dúró, díẹ̀díẹ̀ náà ni ó máa padà bọ́ sí i. Bẹ́ẹ̀ ni ò parọ́. Àwa náà ò ní dáwọ́ ìgbìyànjú dúró. À ń túbọ̀ wá gbìyànjú sí i ni àbí? Màámi fẹ́ ṣe ọjọ́ ìbí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí, ṣùgbọ́n kò kí ń ṣe nǹkan rẹpẹtẹ o. A kàn fẹ́ ṣe àpèjẹ kékeré kan láàrin àwọn ọ̀rẹ́ àti àwọn tó ń súnmọ́ wa ni. Ó dẹ̀ máa wù mí kó wà níbẹ̀. Ilé ọ̀dọ̀ wọn la ti fẹ́ ṣe o. Wáyé wá sí. Kí lẹ́gùn mi ṣe tó máa sọ wípé òun ò fi àárọ̀ jù? Tó bá ti yá eégún títí ẹ, ó ti yá ọ̀rẹ́ tèmi náà nìyẹn. Mo máa wá. Ó ṣe. Àwa ni resonance, àwa ni rezo voice. Ẹ̀yin náà rọmọ ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín, inú mi dùn gan-an, inú mi dùn. Ṣé kò sẹ́ni problem? Ẹ ṣọ̀, kò burú, ẹ máa ṣe fàájì yìí, mo kàn ní kí n yọjú sí àlejò ṣì ń dé síta, kò burú ọkọ mi. Photographer ìwọ náà wá. Ẹ ǹlẹ́, ẹ má bára yín jà, inú yín á dùn kálẹ̀, ẹ̀yin náà jẹ wọn. Ẹ ṣe mo dúpẹ́ mú wọn lóore o, ẹ ìwọ tọ́jú àwọn ọ̀rẹ́ ẹ̀. Kí n bá àwọn ọmọ mi ya fọ́tò òyìn náà dà bẹ́ẹ̀ àárín wọn ni máa sùn. Ẹ ṣé mo dúpẹ́, mo rẹ́rìn ayọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ má bára yín jà o. Ẹ ǹlẹ́, ẹ kúṣẹ́, ẹ sáré yọjú sáré. Àwa ni resonance, àwa ni rezo voice. Joy baby. Jimmy, meet Akitunde. Ọkọ àfẹ́sọ́nà mi. Akitunde Jimmy ọ̀rẹ́ mi. Wow, nice to meet you. Yeah, it's a pleasure. Ṣé ẹ̀ ń gbádùn ara yín ṣá? Oh, of course. They're good dog. Yeah. Let me just excuse myself and take a walk around. Yeah, sure, You're free. Let's take a picture. No, come to this side. Yeah. Èjìdí méjì lọ́dọ̀ mi
Keji drums is here. What you say? Ẹ̀yin dèjì ọwọ́ yín dà o, ẹ jẹ́ ká rọ́wọ́ yín o. Jimmy? 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 Aha, oyin. Kí ló tó ṣe pẹ́ tó bẹ́ẹ̀ yẹn? Èmi ti fẹ́ máa bọ̀ nílé tèmi nìyẹn o. Jọ̀ọ́ má bínú sí mi. Tráfíkì yẹn pọ̀, òun dẹ̀ ló dá mi dúró. Ṣé o ṣe wá padà pé Jimmy lánàá láti béèrè nǹkan tó ṣẹlẹ̀ sí lánàá yẹn? Mo ti ń pè látàárọ̀, aago ẹ̀ ò ń lọ. Bóyá kí n tún gbìyànjú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Á dára kó gbìyànjú ẹ̀. Ṣúrí bí mo ṣe fojú kan ère yẹn báyìí, gbogbo orí mi kàn dìde ní orí bẹ̀rẹ̀ sí ní fọ́ mi, ara mi ò balẹ̀. Mo bá ní kí n sáré jáde, bóyá tátẹ́gùn bá tiẹ̀ fẹ́ sí mi dé ara mi yàgbà. Ṣùgbọ́n gbà tí mo ti dúró títí tí mo rí pé má dàbí ẹni pé ara mi ò fẹ́ balẹ̀, mo jẹ́ sábọ̀ nílé tèmi nìyẹn. Ó jẹ́ wípé ère yẹn ń ṣèrè lásán nìyẹn. Kankan láti wà ń di ẹ̀ pé ó ju ọ̀ṣọ́ lọ. Náà wò. Ìgbà tí èmi fi kúrò láàrin gbogbo yín lánàá yẹn, ṣe lórí kankan bẹ̀rẹ̀ sí ní fọ́ mi. Mo ṣe ní pé kí n tiẹ̀ bọ́ síta náà. Bóyá tátẹ́gùn bá fẹ́ sí mi, bóyá ó máa lọ. Ṣùgbọ́n nígbà tí mo dé ta tátẹ́gùn fẹ́ torí fọ́ òdẹ̀ ṣe bí ẹni fẹ́ lọ. Èmi bá fi gbalé lọ ń tèmi. Ṣebí wàá dẹ̀ sọ fún wa bóyá a máa rí nǹkan lò fún ẹ. O kàn wá lọ bẹ́ẹ̀ yẹn. Ó dùn mí o. Má bínú, mi ò fẹ́ yọ yín lẹ́nu mi. Ẹ wọlé o. Akin. Báwo ni? Dáadáa ni. Jimmy. Akin. Báwo ni? Mo wà pa. Kí ló wá ṣẹlẹ̀ lánàá tó kọ̀ déédéé lọ bẹ́ẹ̀ yẹn? Olórí ń fọ́ òun ni o. Orí fífọ́. Ṣe bí wàá tiẹ̀ sọ fún wa kalẹ̀ wá nǹkan ṣe sí. Àbí o. Èmi kàn wò pé kí n má yọ yín lẹ́nu, mi ò jẹ́ ń sọ fẹ́nì kankan tí mo fi gbalé lọ. Báwo wà nísìn? Mo ti wà pa báyìí, mo ti wà pa dáadáa. Akin, kí ni kí wọ́n fi ṣe lálejò báyìí? Ṣe mí lálejò? Èmi ò ń ṣe àlejò ń bíbá yìí. Ẹni tó máa ṣe lálejò náà nìyẹn, àbí? Ó dà, èmi ń bọ̀. Iye tẹ́ ẹ sọ yẹn kò bá dé bẹ́ẹ̀. Mọ̀mí, ẹ má má fowó lé mi lọ. Ẹ mọ̀ pé oníbàárà yín ni mí. Ó yẹ tà fún mi. Ẹ jẹ́ n sọ iye tí mo sọ yẹn. Mo mọ̀ ṣùgbọ́n nígbà tá a bá ṣòwò àwọn náà fẹ́ jèrè. Mi ì lè ta níye yẹn fún un. Mọ̀mí ẹ tà fún mi. Ẹ tà fún mi, ajé á wá. Ẹ jẹ́ ra bẹ́ẹ̀. Ẹ wò ó, kò sérè kankan ń bẹ̀. Kò sí, ẹ wò ó, ẹ mọ ohun tó máa ṣẹlẹ̀. Bóyá kẹ́ yọ 500 naira kúrò ń bẹ̀. Ẹ wo màtíríà yẹn. Mọ̀mí ẹ tà fún mi. Ẹ má má fowó lé mi lọ. Ẹ mọ̀ pé oníbàárà yín ni mo jẹ́. Ẹ yọ 500 naira kúrò ń bẹ̀ kí n bá yín tà. Kò bá báyìí wá. Mọ̀mí ẹ tà fún mi, ajé á wá. Ajé á wá. Ṣé ṣé tóbi ò fẹ́ tà fún yín? Ṣùgbọ́n. Ẹ ló ọkọ mi. Màámi. Báwo ni? Ṣé àlàáfíà? Ó ti bọ́ sí o. Kí ló bọ́ sí? Mo ti ríṣẹ́.
ó ti ríṣẹ́. Ah, kú oríire. Nǹkan ayọ̀ ni ó tọ́pẹ́. Ọlọ́run ṣeun o. Àǹtí, ẹ wò, èló lẹ fẹ́ san? 25 náà ni. Ẹ bá mú wẹ ìjọ torí Ọlọ́run. Ẹ mú wẹ mú. Ẹ ti bá mi kóre dé Ọlọ́run kó dúpẹ́. Ìrìn àkárí. Láti jọ ìbáwọ̀ ìtì bẹ̀rẹ̀. Ọlọ́run ó ṣe. Mo ń bọ̀. Ẹ wò, nylon ẹgbà. Èló la tó fẹ́ rà sí? Jimmy, oya, jẹ́ ká máa lọ, mo ti ṣe tán. Jimmy, ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi báyìí. Akíntúndé dúró náà. Báwo ni wọn náà ṣe máa ṣe wá àṣìṣe báyìí? O gbé òjò fún Àìná. Tó bá jẹ́ wọn náà ni wàá bínú jù báyẹn lọ. Ó yẹ kó mọ̀ pé mo lè mọ̀ọ́mọ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Nǹkan tí mò ń sọ náà nìyẹn. Kò yẹ kó jẹ́ kó ṣẹlẹ̀ rárá. Kí lo rò pé Akin máa rò? O ò ṣe léyìí dáadáa o. Jimmy. Ẹ̀rọ. Báwo? Mo rí wípé ó dàbí ẹni pé o nífẹ̀ẹ́ sí iṣẹ́ ọnà yẹn. Mò ń wo ẹwà rẹ̀ ni. Ó lẹ́wà tó pọ̀. Bó dẹ̀ ṣe ń wo yẹn o, òun ló dàgbà jù nínú gbogbo iṣẹ́ ọnà tó wà nílé. Àti wípé òun nìkan ló nítàn tó dìrọ̀ mọ́. Ìtàn. Ó nítàn tó dìrọ̀ mọ́. Tó bá dijọ́ kan lọ́jọ́ iwájú táyé bá wà, màá sọ̀tàn tó dìrọ̀ mọ́ fún ẹ. Ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀, ọ̀rẹ́ ẹ̀ ń dúró díẹ̀. Ẹ jẹ́ kí n lọ wá wa. Kò burú. Rárá. Rírí tí mo rí ẹ ló tún mú kára mi ó yá díẹ̀ sí báyìí. Oyún wà lẹ́nu iṣẹ́. Èmi ni kò dẹ̀ lè dá dúró sílé torí ẹ̀ mo ṣe ń bọ̀ lọ́dọ̀ màmí níbí. Báwo wá ni ṣo ti wá lóògùn rẹ̀? Mo tiẹ̀ ti gba abẹ́rẹ́. Kára mi lè tètè yá dáadáa. Abẹ́rẹ́ yẹn náà ló dáa. Ìyẹn náà dáa. Kí ló ṣẹlẹ̀? Akíntúndé ni. Kí ló ṣákí? Bó ṣe ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yóò yé mi. Bíi ti báwo? Látìgbà tó ti rẹ̀ mí, kò tí wàá yọjú sí mi. Ṣe bí wọlé eléyìí báyìí, ó tún bá mi ra nǹkan bọ̀. Dúró. Má wulẹ̀ sunkún. Farabalẹ̀. Ẹ kú jókòó. Àbí àwádìí. Báwo lára? Mr. Jimmy. Ẹ kú ìtọ́jú wa. Àbí àìdúpẹ́ ara ẹni. Ara wa náà làwọn kún ṣe fún lóòótọ́. Bẹ́ẹ̀ ni o. Èmi ò ní lè dúró pẹ́ jù. Mo kàn ní kí wọ́n wo àlàáfíà yìí ní kí lè bá gbé nǹkan tí mo rà wá. Àti wípé mi ò ní fẹ́ pàkóta sí àárín ọ̀rẹ́ tímọ́tímọ́ méjì. Nítorí náà yẹ kí mi wá máa lọ báyìí kẹ́yìn náà lè máa bá eré àníyàn yín lọ. Akíntúndé. Dúró ná. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí mo rí nísìnyẹn náà? Kó tí mò ń sọ fún ẹ náà nìyẹn. Ẹ rọra mà. Ó dàbí ni pé mo gbóhùn Akíntúndé ń sìn. Bẹ́ẹ̀ ni mà, ó ti lọ. Ó lóun fẹ́ sáré débì kan ló ṣe ní kó sáré wá yọjú sí mi, ó bá mi ra nǹkan bọ̀. Bẹ́ẹ̀ ni mà. Ìyẹn náà dáa. Kò burú.
Ẹ ra wa. Ká má parọ́, ṣe ló dàbí pé mò ń fi ara mi bẹ Akíntúndé ni. Mi ò lérò wípé ó nífẹ̀ẹ́ mi rárá. Ṣé ẹ̀yin méjèèjì kì í jọ ní àjọsọpọ̀? Alágídí èèyàn mà ní, tí ẹnìkan báyìí ló máa ń yẹ. Wá mọ̀ pé ìwọ náà ní láti máa fi sùúrù ṣe kí nǹkan má bàa dàrú. Ǹjẹ́ mo fẹ́ ṣe gbogbo yẹn dà? Sátidé tó bá máa dà báyìí, Jímọ̀ la ó ti mọ̀. Má tiẹ̀ yọra ẹ lẹ́nu. Má yọra ẹ lẹ́nu rárá. Alátiṣe mi, á má ti ṣe ara. Ó tiẹ̀ ní nǹkan kankan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Kí ni ẹ̀? Ó ní èrè kólóbó kan tó wà nílé lọ́dọ̀ mọ́mì. Báwo lèrè yẹn ṣe jẹ́? Sórí èrè yẹn, ó ní màámi fẹ́ràn jùlọ nínú gbogbo ohun ẹ̀ṣọ́ tó wà nínú ilé yẹn. Ṣé bẹ́ẹ̀ ló pàtàkì tó ni? Wọ́n ní ó ní ìtàn kan tó rọ̀ mọ́, torí ẹ̀ ni àwọn ṣe fẹ́ràn ẹ̀ gan-an. Ó dẹ̀ máa wù mí láti mọ̀ nípa ìtàn yẹn o. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni. A jẹ́ pé wà lọ bá màmí nìyẹn o. A wá jẹ́ wípé ìwọ náà ló máa mú mi lọ sọ́dọ̀ mọ́mì nìyẹn kán lè sọ̀tàn fún mi àbí? Ṣé nítòótọ́ ṣá? Bẹ́ẹ̀ ni. Ó dáa, mo máa mú ẹ lọ sí ọ̀dọ̀ mọ́mì kán lè sọ̀tàn yẹn fún ẹ. Bóyá èmi náà á fi àsìkò yẹn mọ̀ nípa ìtàn yẹn kí n dàbí ọ̀gbẹ́ni onítàn. Ó jẹ́ wípé eré yẹn ń ṣeré lásán ni. Kankan láti wà ń di ẹ̀ tó ju wọ̀ṣọ́ lọ. Sórí èrè yẹn, ó ní màámi fẹ́ràn jùlọ nínú gbogbo ohun ẹ̀ṣọ́ tó wà nínú ilé yẹn. Ṣé bẹ́ẹ̀ ló pàtàkì tó ni? Òun ló dàgbà jù nínú gbogbo iṣẹ́ ọnà tó wà nílé. Àti wípé òun nìkan ló ní tàn tó dìrọ̀. Jimmy, kú jókòó. Ó jàre. Sáré yanjú àkọ́kọ́ nínú ilé ni. Ǹlẹ́. Báwo dẹ̀ níṣẹ́? A dúpẹ́ lọ́wọ́ náà. Olúwa ṣeun. Ó kárẹ̀. Ǹjẹ́ kankan nínú yín ti gbọ́ nípa ogun Omukpo rí? Bẹ́ẹ̀ ni. A ti gbọ́ rí. Yàtọ̀ sí pé wọ́n máa ń sọ fún wa nígbà tá a wà nílé ìwé àti lórí ẹ̀rọ ayélujára. Màámi gan tún máa ń mẹ́nu bà lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
Ọ̀kàrẹ̀. Ogun Omukpo. Ìjọ burúkú èṣù gbomi. Nígbà tí mo wà ní kékeré, mo ń gbé lọ́dọ̀ ọ̀nkú mi kan, Barisita Tẹ̀lá. Ilẹ̀ Ìgbò là ń gbé ńgbà náà. Mo ń bá àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn kéékèèké méjì ìbejì, torí ìbejì ni wọ́n bí ńgbà yẹn. Mo ń bá wọn gbé. Barisita jẹ́ ẹni tó máa ń nífẹ̀ẹ́ sí iṣẹ́ ọnà gan-an. Ó wá dijọ́ kan, wọ́n wá pè wá, wọ́n ní gbogbo wa là ń lọ Ìbàdàn o, torí pé art exhibition kan ó fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀. Nígbà tá a débi tán ti ń ṣe àfihàn. Gógó bí ojú, ṣùgbọ́n síbẹ̀ náà Barisita ṣe ra èrè yìí. Ìdí tí mo ṣe wá nífẹ̀ẹ́ èrè yìí kò ń ṣe torí wíwọ́n tó wọ́n tàbí owó tá fi rà, torí ìtàn tó dìrọ̀ mọ́ àti nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tá a ra èrè yìí tán. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ mọ́? Kebu sabia, kebu naga. Kebu sabia, kebu naga. Sir, we don't understand, sir. Una wonyi boko Yoruba ka Hausa kono wo. Yoruba. More commander. Everybody, come down. Come down. Come down. This way. Down also. This way. Go.
I know yes, say I don't want to see anybody for my life. We are travelers. We are coming from Ibadan. We are just passing by. You, Eshanu. So you know it hear news. Oga, which work you dey do? Which work you dey do? I am Abi. Na lawyer. Uncle Kana na barrister. Who asked you? No vex, Oga. No vex. Tie your mouth. Mo ti tọ̀ sára lọ́wọ́. Àmẹ́sí ọ̀nà. Oga lawyer or barrister be wetin dem dey call you. Na you I go take do I go use you do sample. Ẹ jọ̀ọ́, ẹ má pa wá. Ẹ wo na mo kékeré wọ̀nyí ẹ ṣàánú wa. Mẹ́ṣánú. I go use you do scapegoat. Ọlọ́wọ́. Apum neku. Sit down. Olúwa. Sit down. Anupama. Dago. Come on, that pikin. Come on, that baby now. No dey here. Inú bóyá ni mo rìn tí mo fi wá já sí ìlú kékeré kan tó wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ibẹ̀ ni mo ti wọkọ̀ Ìbàdàn o. Ìtàn yìí jẹ́ nǹkan tó báyàn lọ́kàn jẹ́ tí mi ò kí ń fẹ́ rántí rárá, ṣùgbọ́n kò sí nǹkan tá a lè ṣe sí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nígbà tó yá, ìjọba àpapọ̀ wọ́n dá sí gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀. Làlàáfíà bá tún jọba. Ó kàn jẹ́ pé ẹni tó bá ló mọ̀ ni o. Ìdí nìyẹn tí mo ṣe gbé ère yẹn síbi tí mo gbé sí.
Ó lágbára. Ṣé irú ìtàn tó wálé tó báyìí lè sọ fún mi láti jọ ẹ̀? Ìwọ náà ó gbọ́ gbogbo ohun tí mo sọ sílẹ̀ yìí. Ṣé irú ìtàn tó ń bani nínú jẹ́ yẹn ó jẹ́ nǹkan téèyàn lè máa mẹ́nu bà ń gbogbo gbà ni? Oúnjẹ lẹ ti gbọ́ yẹn wo àti wà ní látàrọ ẹ wá máa lọ ní ìfẹ́ tó falẹ́rìn. Hello ọ̀rẹ́. Hello, ilẹ̀ mà ti ń ṣú àbò wálé lálẹ́ yìí ni. Ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ. Báwo ni mi ṣe ní wálé? Mo ṣẹ̀ṣẹ̀ ṣe tán ni, mo ti fẹ́ máa bọ̀ báyìí. Tètè kó má falẹ́rìn o, ṣùgbọ́n. Kò sí wàhálà, mo máa tó dé. Ẹ ò yá palẹ̀ ara mọ́ ẹ wá máa lọ. Mami àti Maria. Kò burú ọkọ mi. Ó ṣe o Jìmí. Ẹ ṣọ́ra lọ́nà ẹ ṣọmọ jẹ́jẹ́ o. Ẹ rọra o. Ẹ ní wọkọ̀ ẹlẹ́jẹ̀ o. Yínká, kálẹ́ báwo ni? Hello Bùnmi. Jọ ṣé Jìmí ṣì wà lọ́dọ̀ ẹ̀? Rárá o, kí ló ṣẹlẹ̀? Orí kò ì wálé ni. Ó ti sọ̀kalẹ̀ ní ìyànà ilé yín. Á dẹ̀ ti tó bí wákàtí méjì sísìn. Ó yẹ kó ti délé. Wákàtí méjì kẹ̀. Kò ì wọlé wà. Mo dẹ̀ tún sì ń pe aago ẹ̀ gan-an kò lọ. Èmi náà ti pe aago rẹ̀ tí kò lọ. Mo rò bóyá iná ti tán lórí aago ẹ̀ ni. Mo ti rò pé bóyá ó fi aago tiẹ̀ pè mí ni láti sọ pé bóyá òun náà ti délé. Níbo wá ló lè wọ̀ lọ? Kódà ó mọ tó máa ṣẹlẹ̀. Màá sì máa pe aago ẹ̀. Àmọ́ tó bá jẹ́ ìwọ náà ló kọ́kọ́ bá sọ̀rọ̀, jọ̀ọ́ jẹ́ kí n mọ̀. Mo ti gbọ́. Tó bá dẹ̀ jẹ́ ìwọ náà ló kọ́kọ́ rí pé jọ̀ọ́ jẹ́ kémi náà ó mọ̀. Kò sí wàhálà. Ó ṣe gan ni. Ó ṣe Bùnmi. Wákàtí méjì. Ibo ló wá mọ̀? Ibo ló gbà lọ? The customer you're trying to reach is not available. Aago ẹ̀ ò máa lọ. Kí ló lè ṣẹlẹ̀? Ṣebí ilé wọn ò jìnnà sí oríta. Àbọ̀dẹ̀ gba ibòmíràn lọ ni. Kò sọ fún mi pé òun lọ síbi kankan. Àti wípé ilẹ̀ ti ṣú. Kò síbi tó fẹ́ lọ lásìkò yìí. Farabalẹ̀. Jẹ́ a tún gbìyànjú aago ẹ̀. Ó lè ṣeé ṣe pé iná ti kú lórí ẹ̀. Jẹ́ a máa pè tá a fi lọ. Ó ti dá. Jẹ́ n tún gbìyànjú ẹ̀ wò. The customer you're trying to reach. Ọgbẹ́rin Jìmí, ó yẹ kó ti yé ẹ̀sìn pé ẹni tó bá jù ní lọ lè jù nínú. Wọ́n jù kó jẹ wọn pé nǹkan tó bá kí n ṣe tèèyàn, èèyàn máa ń sá fún ni, ó máa ń rìn jìnnà réré. Ìjọ tí bá tún rí ẹ, tí mo bá tún ṣe kí ni, tí mo bá tún rí ẹ, ikú pa ẹ́. Aláyẹ̀wò bí bá máa rò pé o gbọ́n o. Àti sọ ẹ ti pẹ́, jẹ́ kúrò ẹ máa pé ẹni tó bá dẹ̀ ń sọ lélẹ̀ yìí kò kí ń gbọ́ tó ẹni tó ń sọ o, jẹ́ kúrò ẹ máa pé o. Ṣé ti yẹ tí bá tún rí ẹ kí ni mo máa ṣe? Pa ẹ́ ránù, ikú pa ẹ́ nìyẹn. Ló ń bẹ. Orí yẹ yọ wa lẹ́yìn ẹ̀. Wo wàá rí sọ̀rọ̀. Nǹkan tí wọ́n fi ojú mi rí láàrin alẹ́ àná sí àárọ̀ yìí. Ọ̀rẹ́, ṣe ló dàbí ẹni pé ayé fẹ́ parẹ́. Àwọn eléyìí máa burú o. Ìyẹn lórí tó ń rí. Wọn ò sọ pé àwọn pa mí.
mo kàn rí bí ẹni pé ó dàbí ẹni pé ẹni tó rán wọn pé kí wọ́n gbé mi ó ti pàṣẹ fún wọn pé kán má pa mí. Bí bẹ́ẹ̀ kọ́ wọn ò láwọn ò rán mi lọ sọ́run àpàpàǹdodo. Nítorí ìkíni torí ìkíni nítorí Ọlọ́run lórí ọ̀rọ̀ obìnrin lásán. Ọ̀rẹ́ ìwọ ló rí bẹ́ẹ̀ ìwọ ló rí bí ọ̀rọ̀ obìnrin lásán òun ò rí bẹ́ẹ̀ mo pé gbogbo èrò ọkàn rẹ̀ ni pé bóyá èmi àti. Lẹ́dàá mi aṣáàkú yíyọ Ọlọ́run àkú yíyọ Ọlọ́run tó bá kù Ọlọ́run ẹlẹ́dàá má jẹ́ ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́ o má jẹ́ ara rìn fẹsẹ̀ sí o ẹlẹ́dàá. Àmọ́ ìwọ ni mo tún fẹ́ bá sọ̀rọ̀ ṣọ́ra pẹ̀lú àwọn ọ̀rẹ́ o tó o bá yẹra pé ò ní bá wọn jà tó má bẹ́ẹ̀ jà ńkọ́ gbogbo aláǹgbá ló dánú lílẹ̀ kò sẹ́yìn tó mọ ìtinú run o. Ẹlẹ́dàá mi ní tí wọ́n bá fẹ́ ṣe inú ẹni kó máa gbé má sọ síta nǹkan bá fi pamọ́ òun ló níyì jọ torí Ọlọ́run mọ̀ sínú mọ̀ síkùn àní bọ́ ọwọ́ mọ́ o. Ẹ ṣé gan gbogbo nǹkan tẹ́ sọ pátápátá náà ni mo ti gbọ́. Màámi ó tiẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Mo rántí pé ẹ máa ń sọ̀rọ̀ nípa ogun Omukpo dáadáa. Ó dẹ̀ máa wù mí tẹ́ bá tiẹ̀ lè sọ díẹ̀ fún mi nípa àwọn ìrírí yín nígbà tí ogun yẹn ṣẹlẹ̀ lọ́dún náà lọ́hùn. Ogun Omukpo kí ló dé tó fẹ́ mọ̀ nípa ogun Omukpo? Kò ń ṣe pé rẹpẹtẹ náà wà bẹ́ẹ̀ ó ní àwọn ìtàn kan tí mo gbọ́ nípa ogun Omukpo wọ́n á wò wípé màmí náà wá ń sọ̀rọ̀ nípa ogun yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ṣe wá ní kí n béèrè lọ́wọ́ yín tẹ́ bá tiẹ̀ lè tún sọ díẹ̀ sí fún mi nípa ogun náà. Ogun Omukpo tá bá ní ká bẹ̀rẹ̀ ìtàn yẹn lálẹ́ àní parí ẹ̀ títí ilẹ̀ á fi mọ́ ṣó ti yẹ tó bá dìgbà mí kò jẹ́ àsọ ṣó ti gbọ́ tó bá dìgbà mí. Ìyá wa ṣé ń gbọ́ mi tó bá tásìkò òun fúnra rẹ̀ ni ó béèrè ó bá sì ti béèrè lọ́wọ́ yín ẹ má fi kankan pamọ́ fún un. Ilẹ̀ Ìgbò gbogbo yìí ti ṣẹlẹ̀ àti gbogbo èèyàn ń gbìyànjú àti sá èmi ọkọ mi àti àwọn ọmọ méjì
ọkùnrin àwa náà gbìyànjú àti sá nínú ìgbìyànjú yìí òun ni general killer ti pa ọkọ mi àti àwọn ọmọ mi ọkùnrin méjì. Níbi tí mo ti ń sá lọ nìkan lára àwọn oníbàárà mi ló bá gbìyànjú àti gbé mi pamọ́ níbi tí mo sá pamọ́ sí. Mo mú ẹgbà náà gbó lọ títí tí mo fi dé ìlú tó pààlà sílùú kejì. Láti bẹ̀ mo ti gbà sá lọ. Tí mo bá gbọ́ yín yé dáadáa, nǹkan tẹ́ ẹ̀ ń gbìyànjú àti sọ nísìnyí ni pé ẹ̀yin gangan kọ́ lẹ bí mi. A wá jẹ́ wípé orúkọ Jìmí tẹ́ ẹ̀ ń pè mí yẹn gangan kọ́ lórúkọ mi. Káàdì tí mo rí lára ẹ nígbà tí mo gbé ẹ, orúkọ tó wà ńbẹ̀ òun ni Olújìmí. Náà ni mo fi mọ́ ẹ lára. Dúró, kí ni ìtumọ̀ kan tó ń bá mi dánwò lẹ́nu ọ̀nà yẹn? Ìwọ náà máa ń sọ̀rọ̀ o. Ìwọ tó yẹ kó dọ́wọ́ bojú kó máa sunkún. Èmi mà ló ń bá sọ̀rọ̀. Ìgbà yẹn wá ń kọ́ ìka rádaràda. Ìka bíi ti báwo, kí ló ń sọ? Oyin ò wá gbà mí ni. Omi ní sùúrù. Okun òkín ó ruru káwàá ruru o. Wo àṣírí ẹ̀ ti tú. Ṣebí wọ́n ló rán àwọn agbénipa pé kọ́ lọ fìyà jẹ ọmọ ọlọ́mọ. Àbò fẹ́ sọ pé ìwọ kọ́. Agbénipa. Kó tó ń sọ yóò yé mi, kí ló ń sọ? Ọ̀rọ̀ ò yé mi. Akin, ká má parọ́, ìwọ náà ò ṣe dáadáa. Ṣé bó ní ẹni tá bá ń bá nájà là ń wò? Kí ń wo ariwo ọjà. Ó dáná má bínú. Torí ìfẹ́ tí mo ní sí ẹ náà ni. Ṣé kí wàá lajú mi lẹ́gítà lọ́bọ̀ ó kó wọ ni? Ẹ gbà mí, ìfẹ́ wèrè wo? Ta ló nífẹ̀ẹ́ òfò? Ibi tí a ti ẹ̀ bá dé yìí ó tiẹ̀ ti dá. Èmi ò ṣe mọ́ o. Mi ò ṣe mọ́ kọ́ńkálukú rìnrìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Má bínú, má bínú. Torí ẹ̀ náà mo ṣe ń bẹ̀ ẹ́, má bínú sí mi. Ṣó ti gbọ́ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́, iṣẹ́ èṣù. Dúró, má bínú. Mi ò ṣe mọ́. Má bá tiẹ̀ lọ. Oyin ò dẹ̀ jọ bá mi bẹ̀ ẹ́ jọ. Akin, bóyá kó wá máa lọ.
Màá bẹ́ẹ̀ bá Bùnmi sọ̀rọ̀ tọkùn ẹ̀ bá ti wá sílẹ̀ á pè ẹ́. Mo ti gbọ́ òyìn jọ̀ọ́ bá mi bẹ̀ ẹ́ kó dẹ̀ rí dájú pé ó gbọ́ ẹ mi ò ṣetán láti filẹ̀ o. Bùnmi. Bùnmi. Wọ́n ní pé ojú tó bá máa bá ní kalẹ̀ kò ń tààrọ̀ ṣèpin àti pé igi gogoro má gùn mí lójú òkèrè báyìí òun lèèyàn ti máa ń wò èèyàn máa ń sún sẹ́yìn fún ni fẹ̀kàn tẹ́lẹ̀ náà mi ò fi gbogbo ara nífẹ̀ẹ́ sọmọ Akíntúndé àbákínkúnmi àbákínrìn lọ kí ló lóun jẹyìn mi ò fi gbogbo ìgbà nífẹ̀ẹ́ náà tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń bá ti nífẹ̀ẹ́ sí èmi máa ń bá nífẹ̀ẹ́ sí torí mi ì fẹ́ kínú ọmọ mi bàjẹ́ torí ìdí èyí ẹ jẹ́ kọ́ ọmọ burúkú kó máa bá tiẹ̀ lọ ọmọ burúkú ara ẹ̀ kó máa kó tiẹ̀ lọ kó tiẹ̀ lọ kígbà ọ̀tún dé láàrin yín Jimmy má bínú ọkọ mi ìwọ ni màá bẹ̀ pé kó má bínú n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nìyẹn mo fẹ́ kẹ́ fi sẹ́yìn bí wọ́n ṣe ń fi aṣọ kẹ́dẹ̀ máa bá ọ̀rẹ́ yín lọ dáríjọ rẹ̀ jọ ọkọ mi. Ẹ ṣé mọ́ mi Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa kẹ́dẹ̀ máa wò kò ń ṣe pé mò ń bínú sí Bùnmi o mi ò fìgbà kankan bínú sí rárá ó kàn jẹ́ pé mo ń láti rìn sẹ́yìn díẹ̀ fún ìgbà tó yẹ pé torí títí ẹ̀ náà ṣe fìyà jẹ mí kó máa jẹ́ pé nǹkan tó máa ṣẹlẹ̀ á burú ju eléyìí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lọ torí ẹ̀ lèmi ṣe wá wò pé kí n rìn sẹ́yìn díẹ̀ fún kó má bàa fa ìpalára fún àwa méjèèjì. Ṣé bí wọ́n ṣe ń ṣe nǹkan ló ṣe ṣe yìí wá tẹ̀ ṣe sọ fún mi ná. O ò ní bínú sí mi náà ni. Mo bínú gidi gan ni. Kí ló ń ṣe lè ó jẹ́ má fakọ sí. Bò fi mí sílẹ̀ ní tiẹ̀ o. Oníyẹ̀yẹ̀. ẹ wò ju gbogbo ẹ lọ ẹ jẹ́ ká gbàgbé nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Jimmy má bínú sọ̀rọ̀ ẹ̀ máa fẹ́ kẹ́ padà ṣe tímọ́tímọ́ bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ torí mo mọ̀ pé ọmọlúwàbí ni ilé rí dẹ́ ló ti jáde ẹ gbàgbé gbogbo ẹ̀ dáríjọ rẹ̀ ẹ máa ṣọ̀rẹ́ yín lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ àǹtí oníbínú ṣẹ̀ṣì ń bínú lọ́wọ́ àbá lè rí nǹkan jẹ. ṣé o rí nǹkan ẹ máa wọ ẹ ò rí bí rẹ́mi sí òwúrẹ́ kì mọ́mí ẹ ṣe gbọ́dọ̀. ó ṣe ọkọ mi má bínú èmi ti rí súra olórí ìbú láàárọ̀ ọmọ akínyẹn tipẹ́tipẹ́. ó dàbí ẹni pé nǹkan kan máa ń mú ẹ lọ́kàn nípa ọ̀rẹ́ yìí. báwo ni ọkọ rẹ? mo ṣàkíyèsí pé gbogbo ìgbà tó bá ti wá sílé wá ń bì tó bá ti dédé rè ọkàn ẹ ò kí ń balẹ̀ kí ló dé. Bẹ́ẹ̀ni láti ọjọ́ àkọ́kọ́ tí mo ti kọ́kọ́ wọ inú ilé wa tí mo ti fojú kan èrè ńṣe ló dàbí ẹni wípé nǹkan kan so mí papọ̀. Retí báwo? Ó máa ń dàbí ẹni wípé mo ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n báyìí ó ṣẹ̀ṣẹ̀ yé mi nǹkan tó so mí papọ̀ mọ́. Kí nìyẹn náà? Ogun Omukpo ni mà. Omukpo. Bíi ti báwo? Ní ìgbà tí mo lọ sí ìlú wa láìpẹ́ màmí náà ṣàlàyé ìrírí tiwọn nígbà ogun Omukpo. Inú ọ̀rọ̀ wọn ni wọ́n ti wá jẹ́ kó yé mi wípé àwọn gangan kọ́ ni àwọn da ẹ̀jẹ̀ lé mi lórí pé nínú ogun yẹn gan-an làwọn ti gbé mi títí tí wọ́n fi tọ́ mi dàgbà. Dúró náà kí ni àpèjá orúkọ ẹ̀? Olújìmí. Màmá ńkọ́? Wọ́n wà nílùú wa náà. Ìbádẹ́wọ̀n ní kémi pẹ̀lú wọn pàdé o ká tiẹ̀ múra wa. Ṣé kò sí? Kò sí láburú ń bẹ̀ ṣebí ìwọ àtọmọ mi ọ̀rẹ́ ni yín tèmi àti màmá náà bá dẹ̀ múra wa táwa náà dọ̀rẹ́ kò sí nǹkan tó fi ń ṣèyàn ṣó lè bá mi
pè wọ́n fún àpèjẹ ráńpẹ́ kó jẹ́ kí n mọ̀ gbà tó bá máa ráyè. Kò burú, mo máa bá wọn sọ. Àbí kárìn kápọ̀ ni. Ìyẹn kò burú ọkọ mi. Ẹ lè ṣe wá. Sit Anupama. D'accord. Comment that pikin? Comment that baby now? No dey here. Inú igbó yìí ni mo tọ̀ tí mo fi wá já sílùú kan tó wà níbi àlà. Ìlú yìí ni mo ti dúró tí mo wá wọ ọkọ̀ Ìbàdàn. Bí mo ṣe dèrò Ìbàdàn láti ìgbà yẹn dé sí nìyẹn o. Nígbà tí mo wá délùú Ìbàdàn, mo gbìyànjú títí láti ti rí ìkankan nínú àwọn ìbátan Barrister Tella. Mo mọ̀ kan péré nínú wọn. Nígbà tí máa ṣòfin tó wọ́n láwọn ajínigbé yìí náà wọ́n jí ìbátan wọn tá à ń sọ ìgbé. Àti ìgbà ni mi ò gbúròó mọ̀lẹ́bí Barrister kankan. Àti ìgbà yẹn náà mo dẹ̀ ti ń tọ́jú Olúbùnmi títí tó fi wá dé sí. Màámi, kí ló tẹ̀ ṣe sọ gbogbo eléyìí fún wa lọ́jọ́ tẹ̀ sọ̀tàn yẹn? Ọkọ mi ò fẹ́ kínú ẹ bàjẹ́ ni, torí ẹ̀ ni mi ṣe sọ fún ẹ. Ọkọ mi, bí tí ò bá gbóyin kì inú ìbàjẹ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi tó bá wa ṣe dé yìí. Ṣebí òun náà ni ẹ ti pàdéra yín. Àbí àwa méjèèjì tọ́lọ́run dẹ̀ jogún fún yín fún yín náà kò ń ṣe pé a fi ṣe yín níkà, a fi sin lọ́run látara yín ni. Oore la fi ṣe. Ká ṣá máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìyá wa yóò jẹ́ wá ṣe o. Àṣẹ. Ìṣe bàjẹ́ o. Ẹ̀yin ọmọ mi, èrè gbogbo tí ìṣojú owó ló ṣojú yín o. Ẹ máa àṣẹ. Atare ò di tiẹ̀ láàbọ̀ rí sọ́sọ́sọ́ nílé atare máa kún, ilé yín á kún fúwó, á kún fọ́mọ, á kún fúnre gbogbo, àìkú baálé ọ̀rọ̀, ayé ò jẹ́ yín ṣe o, ẹ rògbò yín lò. Ẹ máa jẹun, kò ní ká yín lọ́rùn. Ó yá. Ujà. Yẹ máa jẹ. Ẹ máa jẹ. Ẹ̀yin lẹ́ni ẹ ti à ń wò ń lójú. Ẹ káre.